gbogbo ẹ̀dá mi máa pariwo sí gbogbo àgbáyé tẹ́nìtì bá ṣe mí ṣe fámìlì mi Wasiu Ayinde ìkọ́ lọ mú o kò dẹ̀ ń pariwo o ọlọ́run ní kẹ́yẹ̀ mi ó dàbí ọ̀rọ̀ Mohbad o mò ń pariwo kí gbogbo aráyé máa bá mi gbọ́ o Wasiu Ayinde ń lé pẹ̀lú mi o mi ò lè pẹ́ ní sámọ́ 6:30 ni mo ti wọlé o nínú àwọn ọ́fíìsì ló ń sọ mi o ẹ bá mi sọ fún gbogbo àwọn èèyàn kan gbọ́ o. gbogbo èèyàn lẹ́ni gbọ́n kan tí Mr. Kunle wí èmi kọ́ ni mo sọ o ẹni pé mo dá wọn fẹ́ràn àwọn sọ wọn náà wọ́n PC ló ń sọ àwọn ti wà àtàkì àwọn lẹ́ẹ̀mejì wọ́n ti bà fóònù àwọn jẹ́ pé àwọn ò lè pẹ́ wọlé pé èdè ìjáde tí yóò bá tí ì mọ́ àwọn OPC ló ń sọ wọn o wọ́n ti àtàkì wọn lẹ́ẹ̀mejì ṣẹ́yìn náà ti gbọ́ wọ́n ní gbogbo ayé pariwo pé bí ti Mohbad bóyá ṣẹlẹ̀ nìyẹn o. High Chief K1 The Ultimate ti sọ̀rọ̀ o ó ti jáde wọ́n ti fèsì sí gbogbo awuyewuye tó ń lọ láàrin àwọn àtọ́nílé wọn tí wọ́n ń pè ní Kunle Ayanlowo àwulẹ̀ gbádùn Wasiu Ayinde ọ̀pọ̀lọpọ̀ òwúlẹ̀ gbádùn yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó jẹ́ pé òun ni yín lọ gbádùn. àbúrò Gbóyè mi Gbóyèga Ọmọláni àbúrò ọmọ Káyọ̀dé Ọmọláni orí olówó ní London àwọ̀ Àyìndé o wọ́n ṣàwọ́ lábẹ́kú kọ̀ yìí o ẹ̀yin lẹ́kọ̀ọ́ dáńkú ara wa ní ìṣẹ̀lẹ̀ pámpám dáńkú tá à ń sọ̀rọ̀ èkí ló gbẹ̀yìn ẹ̀ dáńkú bàbá àmọ́lẹ̀ nílùú Ìbàdàn ló padà sí láti London kí ló gbẹ̀yìn dáńkú bàbá àmọ́lẹ̀ tó náwó fún yín ìrànlọ́wọ́ wo ni K1 The Ultimate ni wọ́n ṣe fún dáńkú bàbá àmọ́lẹ̀ pẹ̀lú àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí wọ́n ti náwó fún K1 The Ultimate nígbà táyé sì ń jáyé nígbà tí Alhaji Wasiu Ayinde K1 The Ultimate tí wọ́n ń jẹ̀gbádùn àwọn fáǹsì wọn tí wọ́n wà ní abroad tí wọ́n wà lókè òkun nílùú London ní Holland ní Spain ní Italy ní America ní tí wọ́n ń jẹ àǹfààní àwọn ẹni tá à ń wí yìí ọ̀pọ̀lọpọ̀ ní wọn lọ́n ti run down tí ò sí nǹkan kan lọ́wọ́ wọn mọ́ kó tó di pẹ́ lòmíì inú wọn ó fi lè ṣaṣọbora kí ni ipa tí Alhaji K1 The Ultimate tí wọ́n ṣe fún wọn. ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ó fẹsẹ̀ méjèèjì tiro ṣùgbọ́n la ti ń rí yìí tí kan nínú onílù wọn jáde tó bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ nípa K1 The Ultimate kó tó di pé Kunle Ayanwale jáde gan gbogbo tí àwọn èèyàn ti ń sọ nípa Alhaji K1 The Ultimate láti gbà táláyé ti ń dáyé tí wọ́n ti ń kọrin kò dáa. Bàbá ẹ lọ tún wà yín ṣe. You are going to 70 ẹ wo 70 lọ́ọ̀kan kò sẹ́ni tá a bá tọwọ́ bọ̀ díẹ̀ tí díẹ̀ ò ní rùn ṣùgbọ́n ẹ̀gbá tí ń dé bàbá ẹ lọ ṣàtúnṣe ẹ ṣàtúnṣe tó pọ̀ nítorí wípé owó tẹ́ ẹ gbé dání ipò tó wà lọ́wọ́ yín òun làwọn èèyàn ń wò mọ́ yín lára tí wọ́n fi lè sọ̀rọ̀. ẹ̀yin sọ wípé Àyànwálé fẹ́ràn owó kí wá nìkan pé tiyín ẹ ti bí orin ẹ bọ́ sí inú ẹgbẹ́ olóṣèlú ẹ bẹ̀rẹ̀ sí ṣe ẹgbẹ́ APC ṣówó kẹ́lẹ́ wá lọ síbẹ̀. Alhaji K1 The Ultimate afẹ́kẹ́ ṣàtúnṣe ni àwọn èèyàn wá tó tónu yín wọn wá àwíjàre yín nítorí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n ti mú ọ̀rọ̀ yín dání lọ́jọ́ tó ti pẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìwà bàjẹ́ ló ti wà lọ́wọ́ yín lọ́jọ́ tó ti pẹ́ tẹ̀yin gan ò ṣàkíyèsí ṣùgbọ́n àwọn tó súnmọ́ yín tí wọ́n ń jẹ lábẹ́ yín wọn pàkíyèsí yín sí i. àwa ń fàsìkò yín rọ̀ yín ní wípé kẹ́ ẹ ṣàtúnṣe ikú òdọ́jọ́ ikú òdóṣù ọlọ́run ọba láwùrábí ajẹ́kẹ́mi yóò gbò fún wa. ojú tó ń wò mí àtẹ̀yẹmí tí mò ń sọ̀rọ̀ àní kú sínú ẹ̀ṣẹ̀. Alhaji K1 The Ultimate mo fẹ́ kẹ́ ẹ ṣàtúnṣe ni àwọn ò wá sí ní pòsíṣàn láti wá dá yín lẹ́bi.
Ọlọ́run ọba nìkan ló lè dájọ́ ènìyàn, ẹ̀dá kan ò lè dájọ́ ènìyàn ẹgbẹ́ rẹ̀. Àwọn èèyàn ọ̀rọ̀ tí wọ́n ń sọ nípa yín ó kù díẹ̀ káàtó, tá a bá ní ká máa tẹnubọ̀ ilẹ̀ á ṣú. Ṣùgbọ́n ipò tẹ́ ẹ gbé dání pẹ̀lú kúkúṣì owó tó wà lọ́wọ́ yín ni ò jẹ́ kẹ́lòmíì lè sọ̀rọ̀. Ẹ wo fídíò tí wọ́n ṣe pẹ̀lú Àyànwálé, kẹ́ ẹ gbọ́ gbogbo tí Àyànwálé sọ nípa yín, tó dẹ̀ tún búra lé lórí pé tóun bá purọ́ báyìí kàṣà báyìí kàwòdì ní kórí fóun. Kó tó di ìgbà t'Àyànwálé gan bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ yín, ọ̀pọ̀lọpọ̀ ló ti sọ̀rọ̀ yín. Láti ìgbà táwa gan ti wà kékeré láti mọ attitude yín, nítorí pé àbí àgbà tí mo ti wà kékeré tí mo ti máa ń wá sí show yín káàkiri, tẹ́ ẹ bá ṣe n'Íbàdàn, tẹ́ ẹ bá ṣe l'Ékòó, àwa máa ń wá sí show yín. A rí àwọn attitude tẹ́ máa ń ṣe sáwọn ènìyàn. Mo lọ sí show Òbésèré kan ní amusement park n'Íbàdàn nígbà tó Òbésèré ò tiẹ̀ tí ì jẹ́ kankan, tó ṣẹ̀ṣẹ̀ ṣe orin àṣàkáṣà, ó dẹ̀ pé first album tó kọ́kọ́ ṣe nígbà náà. Ó wá ṣeré fún ọmọ UI nínú amusement park. Òbésèré ò tètè dé sí show yẹn, ó ti lọ bí aago méjì àbọ̀. Wọ́n ń play music Òbésèré fáwọn tá a wà ń bẹ̀ ni àárò Òbésèré. Ìgbà tó nílù ẹ̀ dé, onílù ẹ̀ náà máa ń ṣe Jẹ́ríkò ẹ̀ nígbà náà. Òbésèré lálùpó dé, wọ́n ní kì í ṣe Òbésèré ni. Ṣùgbọ́n ìgbà tó Òbésèré dé bí ọwọ́ bíi tó 3, ó dọ̀bálẹ̀ tán, ó fi àyà báyìí ó fi kanlẹ̀ lẹ̀ fún àwọn crowd tá a wà ń bẹ̀ ni. Ó dọ̀bálẹ̀ tán fún wa ni. Àwọn èèyàn tán ti ń bínú, inú wọn yọ. Mélòó la fẹ́ kà nínú Ẹ̀yìn Adépèlé àwọn ọ̀wà attitude tí Alhaji Wasiu Ayinde ti gbé wọ̀ látàrí gbogbo àwọn nǹkan tí wọ́n ti ṣe sẹ́yìn táwọn èèyàn ò lè sọ fún wọn nítorí pé wọ́n position tí wọ́n wà gẹ́gẹ́ bí olórí, gẹ́gẹ́ bí owó tí wọ́n tún gbé dání láàrin àwùjọ. Ṣùgbọ́n àwọn àǹfààsìkò yìí a ṣetán láti wá blame Alhaji Wasiu Ayinde going to 67, wọ́n wo 70 náà kán. Ẹ jẹ́ kí wọ́n ṣàtúnṣe. Ààyè ṣì wà fún Alhaji King K1 the Ultimate láti tún ọmọlúwàbí wọn ṣe. Èèyàn tí èèyàn bá ṣiṣẹ́ fún 30 years, ó yẹ kí èèyàn yìí, ó yẹ kí èèyàn ṣe kíni, kí èèyàn tiẹ̀ wá kankan láti sọ pé káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere, ó gbìyànjú fún mi. Alhaji Wasiu Ayinde ò rí nǹkan kan pinpoint báyìí wípé Àyànlówó ṣe fáwọn. Wọ́n ní ìgbà tí wọ́n ṣe interview fún wọn, wọ́n ní Àyànlówó is a troubleshooter. Ó máa jẹ́ troubleshooter gẹ́gẹ́ bí kan nínú àwọn tó ti ṣiṣẹ́ lẹ́yìn yín rí. Wọ́n nígbà táwọn tẹ̀lé lọ sí Amẹ́ríkà àti London, ìgbà táwọn fi máa dé, èyí tó ń gbó àwọn tó ń gbó yín lẹ́nu nínú wọn torí pé wọ́n ń gbó yín lẹ́nu pé percentage báyìí làwọn fẹ́, ìgbà tẹ́ ẹ dé ẹ disband wọn ni. Ẹ lọ wá àwọn míì nítorí pé wọ́n ń gbó yín lẹ́nu, wọ́n fẹ́ máa gbọ́n jù yín lọ. Ẹ̀yin ò dẹ̀ fẹ́ rú àwọn èèyàn bẹ́ẹ̀, ẹ fẹ́ kán wà lórí agreement. Nǹkan tẹ́ ẹ bá fẹ́ gẹ́gẹ́ bí olórí band lẹ́fẹ́ kán bá yín fẹ́, irú èèyàn bẹ́ẹ̀ yẹn lẹ́fẹ́, ẹ wá disband wọn, ẹ tún gba àwọn míì. Ẹ dẹ̀ mọ̀ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa ń lùlù yìí, ebi máa ń pa wọ́n kó tó di pé wọ́n dọ́dọ̀ yín. Kò sí terms and conditions, kò sí contract for the fact wọ́n gbọ́ wípé àwọn fẹ́ play fún Wasiu Ayinde, wọn ò tiẹ̀ fẹ́ mọ tó fẹ́ jáde ńbẹ̀, wọ́n bí pé opportunity ti ṣí fáwọn. There is no terms and conditions tẹ́ fi gbà wọ́n, no contract. Àyànwálé is a troubleshooter. Ẹ sọ nǹkan t'Àyànwálé ṣe nítorí pé Àyànwálé lè jẹ́ àwọn ẹni tó máa ń front láti béèrè àwọn ẹ̀tọ́ kan fún àwọn báǹdì. Olórí ẹgbẹ́ ò dẹ̀ ní fẹ́rú ẹ̀. Ẹni tí wọ́n máa pàṣẹ fún tó máa gbọ́ lọ́ máa ń fẹ́. Wọ́n ń fẹ́ èèyàn tó bá máa ń gbó wọn lẹ́nu àbí èèyàn tó bá máa ń tó wà vocal
láti nǹkan táwọn tó kù lè sọ tó o bá ti lè sọ olórí ẹgbẹ́ ò ní fẹ́ ẹ. ṣùgbọ́n bàbá ààyè sì wà fún yín láti tọmọlúàbí yín ṣe. mo rọ gbogbo ẹ̀yin blogger wípé ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ ká ní sùúrù fún King K1 the ultimate láti ṣàtúnṣe. kò sẹ́ni tí ò ní lọ́wọ́ kò dẹ̀ sẹ́ni tó máa tọwọ́ bọ̀ díẹ̀ tí ìdí ò ní rùn. mo rọ̀ yín o ẹ fún bàbá wa K1 the ultimate ẹ fún wọn láàyè kí ẹ jèbúrẹ́ kẹ bá mi dáríjì wọn láti ṣàtúnṣe o. mo tún wá fàsìkò yín rọ gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà wípé ẹ bá mi dá sí ọ̀rọ̀ Kunle Ayanlowo tí ẹ̀yin ọmọ Nàìjíríà bá lè fi ràn lọ́wọ́ ẹ bá mi ràn lọ́wọ́ o. Ọlọ́run Olódùmarè á dúró ti ẹ̀yin náà á dẹ̀ dúró ti àwọn ẹbí yín. mo rán bàbá wa K1 the ultimate tí pásítọ̀tì Kunle Ayanlowo bá wà lọ́wọ́ wọn tó bá sì wà ní possession wọn mo bẹ̀ wọ́n nítorí Ọlọ́run ọba nítorí ọba tó máa lọ jíyìn fún kó máa mi dá pásítọ̀tì ẹ̀ padà fún. Ọlọ́run Olódùmarè á dúró tì wọ́n kò dẹ̀ ní dalé àtọ̀nà K1 the ultimate ní dàrú. bó bá tún ṣe ń lọ àmọ́ mo wá fún yín ó dàbọ̀ ó dìgbà kan náà.